adínilọ́nà gbégidínà rẹ̀ títí tẹ́ fi ṣe àsọ̀látù fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí ẹ̀ àsọ̀látù pàtàkì jama ó sì yẹ ká mójútó lójú ọ̀nà pa fẹ́ ṣe àsọ̀látù yìí àbùkátà pé ká kóra wájọ ní márùn mẹ́wàá méjì gan kọ̀tọ́kọ̀tọ̀ náà àbí jù bẹ́ẹ̀ lọ káwá láwọn ni jama alásọ̀látù torí jama alásọ̀látù orúkọ yòówù ẹ lè pè ìròyìn yòówù ẹ lè fún oríṣi yòówù ẹ lè sàmì tí wọ́n fi máa dá yín mà àdádálẹ̀ là ń pè léyìn o ìbáàjẹ́ àwọn ọkùnrin nìkan ló wà ń bẹ àbáwọn obìnrin nìkan ló wà ń bẹ ọkùnrin àti obìnrin ló wà ń bẹ jama aládàádálẹ̀ ni wọ́n ń pè léyìn irú ẹ̀ gbogbo jama alásọ̀látù àdádálẹ̀ ni wọ́n ń pè o àwọn èèyàn ti yẹ kí wọ́n lajú kọjá gbogbo àdádálẹ̀ ó ti yẹ kí wọ́n pàtì ti pẹ́ báyà àwọn ẹni tí ń pè wọ́n lọ sídìí àdádálẹ̀ ó ti yẹ káwọn náà ti ríran nínú kéwú ju bí tí ríran wọn máa lọ káwọn kan ti wọ́gilé páwọn ò sí alásọ̀látù ma àbí bó ti ẹ̀jẹ̀ pé àwọn tí wọ́n ń dá àsọ̀látù yẹn lẹ̀ àwọn ò wọ́gilé lọ́dọ̀ ara wọn ipá àwọn ò sé má àwọn èèyàn tí ń tẹ̀lé wọn ó ti yẹ káwọn ti dáṣẹ́ ń bẹ̀ torí pé ẹ̀yin náà lára òórùn ràn débi tẹ́ wa ẹ̀ ń gbálà yẹ́ẹ̀sì tí wọ́n ń ṣe lójoojúmọ́ àwọn kíni àdádálẹ̀ àwọn kí ló tako súnà nábì sallallahu alayhi wa alihi wa sallam tó bá mọ̀ inú rẹ̀ ní àwọn àsọ̀látù tẹ́ ẹ máa ṣe tẹ́ ń dájà máa lásọ̀látù lẹ̀ lóríṣiríṣi àdádálẹ̀ bẹ́yìn náà bá ti pa wọ́n ti àdádálẹ̀ yóò ti lọ odò yóò ti lọ mú mi àwọn èèyàn ó ti sinmi wọ́n ti rí mú mi torí di ẹlẹ́yìí báyìí kó bóró gbogbo àsọ̀látù tẹ́ ń dálẹ̀ kẹ́ ẹ sọ di àwọn àyè tẹ́ ti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọjá ipé báyá wọ́n máa wá wọ́n fi láǹfààní àti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọn dípò tí ẹ wá máa wá jókòó ẹ máa wá dá wákà ẹ máa dárin ọkùnrin láàrin àwọn obìnrin olóbìnrin òní ọmọ ètò létí rò dáadáa òní ọmọ ètí ò létí rò dáadáa òní ọmọ ètàsọ máa yẹ òní ọmọ ètàsọ yẹ tó ẹgbẹ́ jìkà tiẹ̀ ní dásọ dúró ọ̀wọ́sọ kakọ́ yẹrí ńjọ́ kan subhanallah kí ló kàn nítorí pé tó bá ẹgbẹ́ kọlọ̀ máa ń kọ́ àwọn obìnrin wọ̀nyí ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ tí ọmọ àlọ́ aláṣẹ nu wọn yóò ti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ tí ọmọ sọ láti ṣe nu wọn yóò ti máa ṣe tó bá ẹgbẹ́ kọlẹ̀ bá ń kọ́ wọn níbi àsọ̀látù tẹ́ ń ṣe àsọ̀látù àdádálẹ̀ yìí dípò àsọ̀látù ẹ̀sọ́ ti dánilẹ́kọ̀ọ́ tó bá ẹgbẹ́ dánilẹ́kọ̀ọ́ lẹ́ ń ṣe fún wọn ẹ ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ débi bí èèyàn ti ṣe gbélé ọkọ tílé ọkọ fi rọrùn ẹ ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ lórí bí èèyàn ti ṣe tọ́ma fi jọ́ma rí tí fi jẹ́ mùsùlùmí dáadáa àmọ́ ńgbà tó ṣe é pé ètò ẹ̀kẹ́ mú gbọ́kọ́lẹ̀ mú gbọ́ ojú ọ̀nà àti wówó lẹ́yìn dálẹ̀ ńgbà tó bá ní Allahumma salli báwo ẹ mà pé lẹ́yìn ẹ̀ ṣàdúrà Allahumma salli ó ṣe di Allahumma salli àbẹ́ẹ̀ rí pẹ̀kúpẹ́ ń bẹ́ torí di eléyìí báyìí eléyìí túmọ̀ sí pé tí ọ̀dà kọ̀dá náà ni àwọn màmá tó ti dàgbà ó tún dórí àwọn bàbá gángbà míì láwọn jàmá alásọ̀látù míì wọ́n wà á dẹ́wù bí ọmọ iléèwé oníkálukú wọn wà lẹ stampu ma lẹ́yìn pálásọ̀látù báyìí nù ha àdádálẹ̀ ó mú láyé àwọn èèyàn láwùjọ Yorùbá ìfẹ́ sẹ́sìn òdodo bí àdádálẹ̀ bí àjọyọ̀ òní máa jọ wọn lójú wàlá hawla wàlá quwwata illa billah sẹ́bàṣẹ́ máa bá lọ́nu à ń sì ń kú lọ́kọ̀ kéèjèèjì bá ti ṣe wọlé ayé lọ́kọ̀ kéèjèèjì náà là ń kú lọ́kọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ wọn ń kú lórí àdádálẹ̀ kí lẹ fẹ́ lọ dé bá lọ́dọ̀ Allah kí lẹ fẹ́ lọ dé bá lọ́dọ̀ Allah ẹni tó kóyin jọ ohun ní pé kódà torí pé kòkó ọlá tí ẹnu ó sì lè sọ̀kò má kòkó ọlá tí ẹ tí ó wà fún tó ẹ̀yin ní kẹ́ gbọ́n ẹ̀yin ní kẹ́ wá ẹ̀sìn àlàyé ẹ̀sìn òdodo kẹ́ wá lọ síbi tí wọ́n bá ti ń ṣe kẹ́ẹ̀sẹ̀sìn òdodo torí pé oníkálukú wa ni ó dára rẹ̀ nínú sàárè rẹ̀ gbogbo àwọn ọmọ nsọ àwà lẹ́yìn rẹ̀ ò ní rí wọn dọ́tọ̀ bá kú wọ́n nìkan lọ́bẹ̀ nù sàárè rẹ̀ má tanra rẹ̀ dànù wọ́n bá gbé súnnà ní ká máa dájà máa lásọ̀látù lẹ̀ ẹ̀ lè síwájú wa dálẹ̀ tó bá gbé súnnà ní ẹ̀ lè síwájú wa dálẹ̀ lọ́gbọ́n wọ́n tó máa sọ̀látù gan ṣe Allahumma salli abẹ́ ẹ̀gbọ́n tó eléyìí túmọ̀ sí wípé ká dúró ti ẹ̀sìn wa lódodo ẹ̀tàn jẹ́ eléyìí tí wọ́n ti tàwọn èèyàn tí táwọn èèyàn náà tàn tí gbogbo yín tẹ̀ntẹ̀ láńtà ó ti tó ikú ń bẹ wọ́n ti ronú pìwàdà nù sàárè ayé àti ronú pìwàdà òsíjọ́ gbẹ̀ndàkìyàmà
tába ti lọ àti lọ́nà torí di eléyìí a kì í ṣe mà tó bá béèrè nípa àwọn àyẹ̀wò gan àtàyẹ̀wò gan láti máa ṣe àsọ̀látù fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ́wọ́ kọ́ gbà. alákọ̀ọ́kọ́ gbogbo gbàdán bá ti dárúkọ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sàsọ̀látù kìí pọ̀jù sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa alihi wa sallam ọ̀kan nu méjèèjì alayhi salatu wa salam ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta sallallahu alayhi wa sallam anabi ló ń tọrọ kí a ti gẹ̀ fún sallallahu alayhi wa alihi wa sallam anabi àti gbogbo ẹni tí tẹ̀lé anabi díjọ́ gbẹ̀ndàl qiyama ló ń tọrọ kí a ti gẹ̀ fún wọn bá jara alẹ́ anabi wọn bá má jara alẹ́ anabi gbogbo mùsùlùmí káfà àwọn ló ń tọrọ kí a ti gẹ̀ fún alayhi salatu wa salam kò yàtọ̀ sí sallallahu alayhi wa sallam torí ẹ gbogbo gbàtàn bá ti dárúkọ rẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ ọ ọgbọ́dọ̀ jẹ́ oṣù ọ kọ má bàa gba òǹtẹ pàhùn ní ọ gbogbo ẹ̀ ń bá ti kùnà láti máa ṣe àsọ̀látù fún nígbà tán dárúkọ rẹ̀ ọ̀wé tó sì ṣe náà nù sókè sallallahu alayhi wa sallam torí wọ́n dárúkọ rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam àbí alayhi salatu wassalam alayhi salamu ńkọ́ ọ̀dà àmọ́kòkún tó bá jẹ́ ànábì wa Muhammad ni ọ̀dà kòkún àmọ́ fáwọn ànábì mi ó lè sọ pé alayhi salam ó lè sọ pé alayhi salatu wassalam ó sì lè sọ pé sallallahu alayhi wa sallam àmọ́ tó bá ti ní í ṣe pẹ̀lú ànábì tiwa ó fi as-salatu kún as-salam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa alihi wa sallam alayhi salatu wassalam. bákan náà níbi tashahud wa eléyìí tó jẹ́ ti ìgbẹ̀yìn níbi tá a máa ti ṣe tàṣáhùdù méjì bí sọ̀látù dhuhr sọ̀látù asr sọ̀látù maghrib sọ̀látù ìṣà tàṣáhùdù ẹlẹ́ẹ̀kejì kó tó di pọ̀ sálámà ó sì àsọ̀látù fanabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bákan náà tàṣáhùdù ẹyọ kan ṣoṣo tí ń bẹ lásùbà àti sọ̀látù jumu'a ó sì àsọ̀látù fanabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àsọ̀látù tó sì ṣe yìí ọ̀ranyàn ni o irú èyí tó sì ṣe ó ní àsọ̀látù ibrahimiyya. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كي بغبني تي اوبا ما كولوكو اوري نínú حسن المسلم اللي تاتما سي يوبا ó tún rí mbẹ pẹ̀lú àwọn harafi Latin àmọ́ tó ń bá ń kà tí wọ́n máa já sí lárúbáwá kí ló tún kù bí wọ́n bá ti àwọn ọmọ gbogbo ẹ̀ kà ọmọ rẹ̀ ọmọ kan kà bí wọ́n bá máa kí ó kà àmọ́ Latin kà àmọ́ kí wọ́n máa kà nítumọ̀ Yorùbá áò nínú sọ́lá tó gbọ́dọ̀ dán wò eléyìí ó gbọ́dọ̀ máa wáyé bẹ́ẹ̀ nínú gbogbo sọ́lá tiwa torí pọ́nrán àyàn ni. bákan náà nígbà tá a máa ń ṣe sọ̀látùl janaza à ń ṣe sọ̀látù sókù lára àti Allahu akbar alákọ̀ọ́kọ́ aka Fatiha Allahu akbar ẹlẹ́kejì a sì àsọ̀látù fanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí náà ọ̀kan nínú ààyè tá a ti ń sọ sọ̀látù irú àsọ̀látù tí mo kà táwọn àsọ̀látù ibrahimiyya iná ló ṣe lẹ́yìn Allahu akbar ẹlẹ́kejì ní sọ̀látù tó ń ṣe sókù lára. bákan náà gbogbo gbàtà bá fẹ́ wọ mọ́sálásí àti afẹ́ jáde gbàtà fẹ́ wọ mọ́sálásí àsàdùà a'udhu billahi al-azim wa biwajhihi al-karim wa sultanihi al-qadim minash shaitani ar-rajim bismillah was-salatu was-salamu ala rasulillah was-salatu was-salamu ala rasulillah allahumma iftah li abwab rahmatik. gbogbo gbàtà bá fẹ́ wọ mọ́sálásí ara àdúrà tá a ṣe ní ṣíṣe àsọ̀látù fanabi gbàtà tó fẹ́ jáde bismillah wassalatu wassalamu ala rasulillah allahumma iftah li abwaba fadlik wa'asimni minash shaitanir rajim. gbàtà jáde náà a tún ṣe àsọ̀látù fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam
bákan náà níbẹ̀rẹ̀ àti parí àdúrà gbogbo tá ń bá ṣe gbogbo àdúrà tá a fẹ́ tọrọ níbẹ̀rẹ̀ rẹ̀ á ṣe àsọ̀látù níparí rẹ̀ á tún ṣe àsọ̀látù fánàbí sallallahu alaihi wasallam. ẹni tó lọ sí hajj àbí umra nígbà tí ẹ fẹ́ ṣe pọ̀sẹ̀sẹ̀ láàrin sọ̀fà àti marwa ìgbà tí ẹ bá gun orí òkè sọ̀fà ní ara àdúrà tẹ́sí ìsàsọ̀látù wà ńbẹ̀. ìgbà tí ẹ bá gun orí òkè marwa ara àdúrà tẹ́sí àsọ̀látù fánàbí sallallahu alaihi wasallam ó tún wà ńbẹ̀. bákan náà nígbà tá a bá jókòó níbì kan àtìgbà tí kó tó di pa túká á rí pa àsọ̀látù fánàbí sallallahu alaihi wasallam à ní sẹ́ńjàmá o kálukú láyè rẹ̀ wọ́n sáré pọ́n jẹnu wúyẹ́ wọ́n sọ sàlátù fánàbí sallallahu alaihi wasallam kí jókòó yẹn kọ́ má di àbámá. bákan náà tí yẹn bá wá sí di sàárì ànábì àyè sísà sàlátù fánàbì torí pé ńgbà tí ọba dé di sàárì rẹ̀ wọ́n sọ pé assalamu alayka ya rasulallah ọ sàlámàsì ní di sàárì rẹ̀. ànábì ti sọ pé gbogbo ẹni tó bá wá sí di sàárì mi sídi sàárè mi ànábì ò tí ma bi tí sàárè rẹ̀ wà tó sálámà sí mi kò ní kó mbẹ àfi kí Allah dẹ́mi mi padà sí mi lára kí n fi dáhùn sálámà. nínú àwọn àyè táàtù ti máa sọ̀sọ̀ láti fún ànábì àtàkókò òun náà ní òru àtọ̀sánjọ́ jùmọ̀. òru jùmọ̀ lánàá nígbà tó rùn wọ̀ títí tílẹ̀ ó fi mọ́. ọ̀sán jùmọ̀ lónìí láti gbàtà alfajari ti yọ tóòrùn ó fi wọ̀. àwọn àkókò yìí Ànábì ní a máa sọ sọ̀látù fún mi lọ́pọ̀lọpọ̀. bákan náà táwọn máa ń ka àdìsí Ànábì sallallahu alayhi wa sallam ẹ̀rí wọn máa dákọ̀ Ànábì lọ́pọ̀lọpọ̀ ó ní jó sọ sallallahu alayhi wa sallam. ẹni tí ń tẹ́tí gbọ́ náà ló bá ti dárúkọ Ànábì sallallahu alayhi wa sallam. bákan náà táwọn máa ń ṣe àdúrà qunut níparí rẹ̀ á sì àsọ̀látù fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam àti ní gbogbo ayé àti ní gbogbo àkókò lópin ìgbà tá a bá sí láyé tá a ti yẹ ká rántí Allah. lẹ́yìn tábà ń ṣe sọ̀látù tọ́jọ́ ra yẹn kọ́ sáàsì àsọ̀látù fánàbí nígbà tí ìmáàmù bá káyà tó lóko ànábì sallallahu alaihi wasallam nínú. wa ma Muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul àti gbọ́ wa ma Muhammadun sáàsì sallallahu alayhi wa sallam bákanáà Muhammadun rasulullah sáàsì sallallahu alayhi wa sallam inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabi sáàsì sallallahu alayhi wa sallam. al-Hasan al-Basri rahimahullah oní tó bá gé sọ̀látù ọ̀ràn yẹn ni ká má ṣe o. bẹ́ẹ̀ náà ni Ahmad ibn Hanbal rahimahullah wọ́n ní tó bá jẹ́ sọ̀láàtì ọ̀ràn yẹn ká má ṣe o. bẹ́ẹ̀ náà ni olùmọ̀wá Sheikh Ibn Baz rahimahullah àwọn náà ní tó bá jẹ́ sọ̀láàtì ọ̀ràn yẹn ká má ṣe o. àmọ́ tó bá jẹ́ náfìlà a lè ṣe o torí pàtí nínú náfìlà náà ní bá ń ka kí o tó bá débi tí Allah ti ń sọ̀rọ̀ kẹ́ ànábì ó dúró yóò tọrọ kẹ́ tó bá débi tí Allah ti ń sọ̀rọ̀ ìyà nínú àyà tí ń kà ànábì ó dúró yóò sàdí Allah níbi ìyà kí ìyà ọmọ jẹun. bẹ́ẹ̀ náà ni tó bá kakíw tó lórúkọ ànábì nínú ó sọ sallallahu alayhi wa sallam tó bá jẹ́ náfìlà. abẹ́nìkan òun wà níta kò máa ṣe sọ̀láàtì pẹ̀lú ẹ̀ òun á dákọ̀ ànábì ó lè ṣe sallallahu alayhi wa sallam tó bá jẹ́ náfìlà yàtọ̀ sọ́ra yẹn. ṣùgbọ́n àrí al-Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala nínú tírà àwọn Jala'ul Afham àwọn sọ pé nínú àwọn àyè wọ́n sírò àyè mélòó lé lọ́gbọ̀n táàtì máa ṣe àsọ̀látù fánàbí sallallahu alaihi wasallam tó bá ti dárúkọ rẹ̀ nínú rẹ̀ tá n bá ń ṣe sọ̀lá gbogbo sọ̀lá. nítorí kò sẹ́ẹ̀lì kan tó ní náfìlà láti lè ṣe yàtọ̀ sọ́ràn yẹn àbọ̀ràn yẹn láti lè ṣe àgbọ̀dọ̀ sí náfìlà nítorí pé tó bá ti dárúkọ rẹ̀ á ṣe àsọ̀látù fún gbogbo bí tá a bá sì wà tó bá ti dárúkọ rẹ̀ náà láti lè ṣe àsọ̀látù fún. eléyìí jẹ́ ntí al-Imam Ibn al-Qayyim sọ tó eléyìí la sàlẹ́sà kò bá sọ láti jẹ́
tó bá sọ pé sallallahu alayhi wa sallam nínú sọláàtì rẹ kò bà sọláàtì rẹ jẹ́ nítorí ṣíṣe àsọláàtì fún Ànábì sallallahu alayhi wa sallam min jinsi aqwali sọlá ó ń bẹ nínú àwọn ẹ̀yà ọ̀rọ̀ tá a máa ń sọ nínú sọlá. òfin ṣẹ̀ríà sì fi hàn wá pé gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀yà ọ̀rọ̀ tá a máa sọ nínú sọlá tá a bá wí láyè tí ìsáyè rẹ̀ kò bà sọláàtì jẹ́, tá a bá wí láyè tí ìsáyè rẹ̀ kò bà sọláàtì jẹ́. bíi subahana rabbiyal azim, subahana rabbiyal azim, ama pé bọ́lá ti máa wí ní rùkú. ẹnìkan wá ń ka Fátíhà lọ, ó wá ka Fátíhà tán kò rántí súrà tí ó gbélé ló bá ní subahana rabbiyal azim. subahana rabbiyal azim tó wí nǹkan bá sọ̀láàtì rẹ̀ jẹ́. òpin tó wà ń bẹ̀ nípa alẹ́ ní kó forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà, àmọ́ kò bá sọ̀láàtì rẹ̀ jẹ́. eléyìí jẹ́ báwọn. torí ẹ̀ àtẹ̀mí àtiwọ́ nínú àlọ́rọ́ báwí o, ẹ jẹ́ ká pọ̀ ní ìmásí àsọ̀látù fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn òbí ká fi kọ́ àwọn ọmọ wa, baálé kó fi kọ́ àwọn ìyàwó rẹ̀, àwọn màmá ẹ̀yin náà fi kọ́ àwọn ọmọ, àwọn ilé ẹ̀kọ́ gbogbo, àwọn muallimun ẹ fi kọ́ àwọn ọmọ, kí gbogbo wa ká pọ̀ ní mímásí àsọ̀látù fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. kò sẹ́nìkan tí ó wù nínú wa láti jọ́ kan nínú àwọn tó súnmọ́ Ànábì jù lọ́jọ́ gbẹ̀ndà al-qiyam. ń tá wá sí táàfì jáni tí ó súnmọ́ jù òun náà ní ká pọ̀ ní mímá sí àsọ̀láàtù fún kó lu Ẹlẹ́dàá kó fi rọ̀ wá lọ́rùn. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim.